mi trust yẹ but mo ṣáà ń torí ikú àtàwọn kan tó ń sọ yẹn mo ṣáà ń ṣe bọ́n ṣe ní kí n ṣe so ìgbà tí mo wá wọnú rúùmù yẹn wọ́n wá ní pé bottle water yẹn pé kí n ṣí pé kí n lọ bathroom pé kí n fọ ẹsẹ̀ mi sínú ẹ̀ mo ṣáà ní okay mo wá lọ bathroom mo fọ ẹsẹ̀ mi wọ́n wá ní pé kí n mú omi ẹ̀ kí n dì í mú wọ́n wá ní pé kí n bọ́ gbogbo aṣọ mi wọ́n wá ní kí n bọ́ aṣọ mi wọ́n wá ní àwọn fẹ́ ràn mí lọ́wọ́ ni o pé kí n má rò pé bóyá pé kí ni o pé ìfàtìkún pé èèyàn ńlá làwọn nílọrin pé ilé àwọn leléyìí mọ́tò àwọn leléyìí ìyàwó àwọn leléyìí péjì àwọn leléyìí má rò pé okay o mo ṣáà wà má ní mi ò lè bọ́ ṣọ́ọ̀ṣì ojú wọn mo wá wọnú bathroom mo wá bọ́ gbogbo aṣọ mi mo wá fi tówẹ̀ òtẹ́yìí mo wá fi ró wọ́n wá ní pé ṣé mi tijú ni pé àìmọye ṣé obìnrin pé tèmi bá rí ìyàwó wọn kìnnìkan pé kí ló wà lára pé kí ló dé nǹkan tí mo fi ń ṣiṣẹ́ wọ́n wá ní kí n torú àbúrò mi pé àwọn ní orú mi ní àbúrò bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ ti tó bí mi lọ́mọ pé nǹkan tó máa ṣẹlẹ̀ pé kí calm down pé kí n yé lọ sí online kí n yé lọ sọ̀rọ̀ mọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ pé wọ́n á bá mi sọ̀rọ̀ wọ́n pè mí wọ́n ṣàdúrà fún mi wọ́n ṣẹlẹ̀ pé kí n má bínú lóòótọ́ mo ti fẹ́ ìgbà táwọn èèyàn ní pé kí n post part 2 story yẹn ìgbà tí máa yẹn wá pè mí tó àwọn èèyàn ṣàǹsọ pé àwọn àfáà ni mò ń bá drag o pé kí n ṣọ́ra pé tó bá ti bẹ̀ mí pé kí n lọ́kọ̀ po wọ́n ṣáà ní òkè máa tó lóun lọ́ọ̀yà yẹn wọ́n ṣe wá ní pé èlò ni wọ́n gbà lọ́wọ́ mi wọ́n ṣáà ní pé wọ́n gba 50k kan wọ́n gba 5k kan wọ́n gba káàṣì 100 naira 101 kan wọ́n tún gba 7000 kan wọ́n wá ní òkè pé kí n má bínú pé kí n sẹ́ndì àkáǹtì mi pé wọ́n wá sẹ́ndì 50,000 sí mi níyẹn lọ́ọ̀yà yẹn wọ́n wá sẹ́ndì 50,000 sí mi wọ́n wá ní pé kí n lọ sórí TikTok pé kí n lọ delete